Alaroye máa wí o. Àwọn alágbàtà gbé Dangote lọ sí kóòtù. Wọ́n ní dandan ni káwọn máa ra pẹtiróòlù látòkè-òkun. Ó dàbí pé àṣírí kan wà nínú ọ̀rọ̀ epo bẹntiroolu tí iléeṣẹ́ tó ń mójútó ọ̀rọ̀ epo nílẹ̀ wa NNPC àtàwọn alágbàtà epo kò tíì nígboyà láti sọ fún ẹnikẹ́ni pẹ̀lú bí wọ́n ṣe gbé iléeṣẹ́ Dangote lọ sí kóòtù báyìí pé dandan ni kí àwọn máa lọ gbé epo wá láti òkè òkun dípò kí àwọn máa ra èyí tí wọ́n ń ṣe níléeṣẹ́ Dangote. Ní báyìí àwọn ẹgbẹ́ alágbàtà epo kan ti gba ilé-ẹjọ́ gíga lọ nílùú Àbújá níbi tí wọ́n ti sọ pé kí ilé-ẹjọ́ fagilé ẹjọ́ kan tí Dangote pè tako àwọn àtàwọn míì. Dangote tako iléeṣẹ́ tó ń ṣàkóso ọ̀rọ̀ epo nílẹ̀ wa Nigerian Midstream and Downstream Petroleum Regulatory Authority NMDPRA àtàwọn alágbàtà lọ́jọ́ 6 oṣù kẹsàn-án ọdún yìí pé kí wọ́n yéé lọ gbé epo wá láti òkè òkun. Àwọn alágbàtà epo tó lọ sílé ẹjọ́ láti tún padà tako Dangote báyìí ní iléeṣẹ́ AYM Shafa Limited, AA Rano Limited àti Matrix Petroleum Limited. Wọ́n sọ nínú ìwé ẹjọ́ tuntun tí wọ́n pé bí ilé ẹjọ́ bá gba iléeṣẹ́ Dangote láàyè láti máa gbé epo fún àwọn alágbàtà epo ní Nàìjíríà, ìparun ńlá ló máa mú wá fún ẹ̀ka ètò epo bẹntiróòlù lórílẹ̀‐èdè wa. Lára àwíjàre wọn nínú ẹjọ́ tí wọ́n pè lọ́jọ́ 5 oṣù yìí ni pé ilé-iṣẹ́ ìfọpo Dangote nìkan ni yóò máa dáṣe epo. Nínú ẹjọ́ tí ilé-iṣẹ́ Dangote pè lòun ti sọ pé kí ilé-ẹjọ́ pàṣẹ pé ìgbésẹ̀ tó lòdì sófin ní ilé-iṣẹ́ tó ń ṣàkóso títà àti gbígbé epo wọlé nílẹ̀ wa NMDPRA gbé láti fún àwọn alágbàtà kan níwèé àṣẹ láti máa lọ gbé epo wá láti ilẹ̀ òkèèrè. Iléeṣẹ́ náà ní ìdí kan pàtàkì tí wọ́n fi lè fún àwọn alágbàtà epo nírú ìwé àṣẹ bẹ́ẹ̀ láti máa lọ gbé epo ní bí ọ̀wọ́n gógó epo bẹntiróòlù bá wà nílẹ̀ wa, èyí tí kò sì ṣẹlẹ̀ lásìkò yìí rárá. Olùpẹ̀jọ́ náà sọ pé kí ilé-ẹjọ́ pàṣẹ pé iléeṣẹ́ tó ń ṣàkóso títà àti gbígbé epo wọlé nílẹ̀ wa kí wọ́n ṣe ojúṣe wọn lábẹ́ òfin tó de ọ̀rọ̀ epo bẹntiróòlù nílẹ̀ wa yìí, èyí tó sọ pé kí wọ́n máa ṣàtìlẹ́yìn fún iléeṣẹ́ ìfọpo tí wọ́n bá dá sílẹ̀ ní Nàìjíríà gẹ́gẹ́ bí irú èyí tí àwọn ní yìí. Ṣùgbọ́n nínú àwíjàre àwọn alágbàtà nínú ẹjọ́ tiwọn, àwọn elépo náà ní Dangote kò pèsè epo tó tó láti lò nílẹ̀ wa, bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ìfọpo Dangote ti jáde láìmọye ìgbà pé orílẹ̀-èdè Nàìjíríà kò lè lo epo tí àwọn ń fọ̀ lójúmọ́ kan tán. Bákan náà ni wọ́n sọ pé àwọn lẹ́tọ̀ọ́ láti gba ìwé àṣẹ tí iléeṣẹ́ tó ń ṣàkóso epo bẹntiróòlù nílẹ̀ wa fún àwọn nítorí àwọn kún ojú òṣùwọ̀n, bẹ́ẹ̀ ni àwọn sì tẹ̀lé gbogbo ìlànà àti òfin tó rọ̀ mọ́ gbígbà àti níní ìwé àṣẹ náà kí wọ́n tó fún àwọn. Wọ́n fi kún pé ìwé àṣẹ tí àwọn gbà yìí kò ní ohunkóhun ṣe pẹ̀lú iléeṣẹ́ ìfọpo Dangote, àwọn kò sì di lọ́wọ́ láti má ta ọjà tirẹ̀ síbi tó bá fẹ́. Bákan náà ni wọ́n sọ pé bí ilé ẹjọ́ bá fún Dangote nírú àṣẹ yìí, yóò fààyè gbà láti máa dá epo ṣe tí yóò sì jẹ́ àwọn nìkan ni wọ́n yóò wa ọ̀rọ̀ epo ṣíṣe máyà nílẹ̀ wa, èyí tí wọ́n ní kò dáa fún ọ̀rọ̀ ajé tí yóò sì mú ìpalára wá. Lára àwíjàre wọn ni pé bí nǹkan kan bá ṣe ilé epo yìí, ìṣòro àti wàhálà ńlá ni yóò wà fún àwọn ọmọ Nàìjíríà nítorí àwọn Dangote kò ní ibi tí wọ́n lè tọ́jú epo tí Nàìjíríà lè lò láàrin àsìkò náà títí di bí 30 ọjọ́ sí. Yàtọ̀ sí èyí, wọ́n ní pẹ̀lú bí kò ṣe sí ẹ̀rí pé iléeṣẹ́ náà lè pèsè epo tó tó fún Nàìjíríà láti lò, ewu ńlá ni yóò jẹ́ fún orílẹ̀-èdè wa. Wọ́n fi kún un pé tí Kootu bá fi lè dáhùn sí ohun tí iléeṣẹ́ ìfọpo Dangote ń béèrè fún, a jẹ́ pé ojú iléeṣẹ́ yìí nìkan ni orílẹ̀-èdè Nàìjíríà yóò máa wò lórí ọ̀rọ̀ epo. Nígbà tó ń bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà lásìkò àbẹ̀wò tí Alaroye ṣe síbẹ̀, ọ̀kan nínú àwọn ọ̀gá tó ń rí sí ètò ìròyìn níléeṣẹ́ Dangote, ọ̀gbẹ́ni Sunday Ẹ̀san, sọ pé àwáwí lásán ní gbogbo ẹjọ́ tí àwọn alágbàtà epo yìí ń rò. Ó ní àwọn èèyàn náà kò tí ì sọ ẹni tí wọ́n ń ṣiṣẹ́ fún àti ìdí tí wọ́n fi ń ṣe ohun tí wọ́n ń ṣe yìí, bó tilẹ̀ jẹ́ pé fún ìpalára àwọn ọmọ Nàìjíríà àti àǹfààní tiwọn nìkan ni, tí wọn kò sì ro ewu tí ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí yóò mú wá bá ọrọ̀ ajé wa. Ẹ̀san ní ọ̀rọ̀ yìí kò fa ìjà rárá,
kí iléeṣẹ́ NNPC tún àwọn iléeṣẹ́ ìfọpo tá a ní nílẹ̀ wa ṣe, èyí tí yóò fún àwọn aráàlú ní àǹfààní láti ra epo níbi tó bá ti wù wọ́n, tí kò sì sí ní pé ẹnìkan ló wa àṣẹ tàbí ìdarí epo máyà. Nígbà tó ń fèsì lórí bí wọ́n ṣe sọ pé iléeṣẹ́ ìfọpo Dangote kò lè pèsè epo tó láti lò fún Nàìjíríà, ọkùnrin náà sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni eléyìí, nítorí bí 30 mílíọ̀nù lítà ní iléeṣẹ́ ìfọpo àwọn ń ṣe lójúmọ́ kan. Bẹ́ẹ̀ ni àwọn ní àgbá epo tí àwọn tọ́jú epo bẹntiroolu tó jẹ́ 600 mílíọ̀nù lítà sí láti lò lásìkò ìdágìrì, èyí tí àwọn ọmọ Nàìjíríà lè lò fún bí ọjọ́ 12 gbáko. Bẹ́ẹ̀ ló ní iṣẹ́ ti ń lọ bí òun ṣe ń sọ̀rọ̀ yìí, táwọn ti ń ṣe àwọn àgbá epo míì tí epo yóò fi lè wà fún odidi 30 ọjọ́ bí ohunkóhun bá ṣẹlẹ̀. Agbẹnusọ àwọn Dangote yìí ṣàlàyé síwájú pé bí ìgbà tí àwọn èèyàn náà ní ọkọ́ nílé tí wọ́n ń fọwọ́ kómi ní ọ̀rọ̀ yìí, nítorí èèyàn kò lè ní ẹgbàá nílé kó tún máa wá ẹgbàá ròde. Àǹfààní tó pọ̀ ló ní gbígbé epo níléeṣẹ́ Dangote yóò mú bá ọrọ̀ ajé Nàìjíríà. Yàtọ̀ sí èyí, yóò pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ ilẹ̀ wa, yóò dín ìfowóṣòfò kù nípa lílọ gbé epo wá láti òkè òkun. Bákan náà ló ní yóò mú kí owó náírà lágbára sí i, nítorí kò ní sí pé àwọn èèyàn ń jìjàgùdù láti wá owó dọ́là kiri bí ó ṣe wà lásìkò yìí, níwọ̀n ìgbà tó jẹ́ pé owó náírà ni àwọn yóò máa lò fún gbogbo ìdókòwò tí àwọn bá ṣe. Ó ní bí wọ́n ṣe pariwo títí lórí ọ̀rọ̀ símẹ́ǹtì nìyẹn. Ọkùnrin yìí ní ká rántí pé iléeṣẹ́ Lafarge ló kọ́kọ́ bẹ̀rẹ̀ símẹ́ǹtì kó tó di pé Dangote jáde. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ BUA àtàwọn iléeṣẹ́ símẹ́ǹtì míì ti wà báyìí káàkiri. Síbẹ̀ náà títí di àsìkò yìí, ariwo pé iléeṣẹ́ Dangote ló wa ọ̀rọ̀ símẹ́ǹtì máyà ni wọ́n ń pa, èyí tí kò sì rí bẹ́ẹ̀ rárá, nítorí pé oníkálùkù ló ní àǹfààní báyìí láti ra símẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ ẹni tó bá wù ú láì ní ìdíwọ́ kankan. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ẹgbẹ́ àwọn gómìnà pàápàá ti sọ fún iléeṣẹ́ tó ń mójútó ọ̀rọ̀ epo nílẹ̀ wa NNPC pé kí wọ́n máa ra epo níléeṣẹ́ ìfọpo Dangote dípò bí wọ́n ṣe ń fowó ṣòfò láti máa lọ gbé epo wá láti ilẹ̀ òkèèrè yìí, èyí tí wọ́n ní kò dáa rárá fún ọrọ̀ ajé ilẹ̀ wa. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Alaroye online television.